Honey? Mommy. Yeah. How you doing? Okay. Oh, dear, only láti bother. You know I won't accept that. Okay. Dear. All right. Thank you. More, please. Thank you. Alright, no lie. Ṣé jàre, my dear. Wá pẹ́ kó take care. Yeah. Ṣé jàre, my dear. Jẹ́ kí n tètè máa lọ. Má miss me, okay? Of course I will. I will be back soon. Alright then. Mo ní pẹ́ Michelle ni. Okay then. Mi ní pẹ́ rárá Michelle ni. Every year I want to celebrate his birthday, so we will birthday. Anyway, thank you very much. I really appreciate that. You're welcome. Sure. Sir. Sir. Báwo ni? Fine, sir. A lè ti ṣetán báyìí. Bẹ́ẹ̀ni. Níbo lẹ fẹ́ gbé wa? Ẹ mọ̀ pọ́ ga mi lẹ jẹ́ now. At least they need tó jẹ́ birthday yín. Wọ́n wù mí kí n surprise yín kí gbé yín jáde. Wow. Yeah. Mo là ń lọ. Yes, sir. Ibi tá à ń lọ yẹn fi yẹn lẹ̀. Ṣebí mi mo fẹ́ host yín lé yẹn, yẹn má worry. Bó sà ẹ má ṣe mí favour kan o. Kí ni? Mo fẹ́ délé, mo fẹ́ change. Ẹ mọ̀ pé kò ní dá kí n lọ pẹ̀lú yín báyìí now. At least. So for the fact that ìwọ ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wish me happy birthday apart from our bank mi tó send me message ní 12 dot message ẹ̀ mọ̀ ọkọ rí mo tún wá débi iṣẹ́ ìsìn òní ọ̀gá tó bá tún ṣe tán o mo fẹ́ gbé yín jáde o kò sí nǹkan tó bá béèrè lọ́wọ́ mi lé ní ìlú tí mi lè ṣe. Ẹ ṣe gan sa. ṣùgbọ́n ká kọ́kọ́ délé ká sẹ́yìn ká kò sí problem. All right, sir. Ẹ ṣe gan sa. ká sáré lọ. All right, no sir. you don't need Ẹ to ṣe mention. sir. You don't need to mention. All right, sir. Ọ̀gá ẹ kú jókòó. Mo máa tó ṣe tán sìn tó ti yé yín. Àwọn òbí táìmù ti ń lọ gbà wá la fẹ́ lọ síbi tá à ń lọ. Ẹ má bínú mi nípa ṣe tán sìn. Ẹ jọ̀ọ́ ẹ kọ fún mi ní few minutes kí sáré múra. Ọ̀rẹ́ má pẹ́. All right, sir. Má pẹ́ ṣùgbọ́n. All right, sir. Ọ̀gá ẹ kú jókòó. Ó ń ṣetán ni. Ẹ má bínú mo ń try láti sáré tidy up àwọn kankan nínú ilé ni mo máa tẹ́ ṣe tán sìn. Ok, wọ́n fi kó má pẹ́ ni since tá a ṣe ń jáde. Ẹ kọ fún mi ní few minutes má tó ṣe tán. All right. Ẹ ṣáà wà okay. Ṣé ń gbádùn movie tẹ́ ẹ̀ wò ṣá? Not really, mo kàn wò bẹ́ẹ̀ ni. Okay, sir. Mo ń bọ̀, sir. Ọ̀rẹ́ má pẹ́ o. All right, sir. Ọmọ yìí ó rà pé ṣe bí surprise birthday ló ń bẹ lọ ṣe fún mi. Ó dàbí kó ń dánwó jù sí mi o. Ṣé kìí mú nǹkan ra mi ṣá? Àwọn ọmọdé rẹ̀ mú nǹkan lè dá. Bí wọ́n kọ̀ wá jókòó wọn wo lórí TV wọn mú remote dání. Ọ̀dà ni mí ọ náà. Mi ì fẹ́ gbọ́mọ̀ o.
Don't lie down for surprise. Oh yeah, then. Of course, it's a surprise. Delonivera.com